ìdí ikú Ògògó gbajúgbajà olórin. Ọmọ kan ní àwọn àgbà ló wà ń bẹ̀, àwọn ṣà ń sọ lóríṣiríṣi. Ẹ ti mọ̀ wípé táwo ò bá ti rí lórí ìkànnì yìí, àwọn ò ní sọ o, ìta bá sọ gan á ti ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn rẹ̀. Ṣé rí fídíò bàbá wa Wíkoko tẹ̀ ń wò lókè yìí náà? Bàbá wa tú pẹ́rẹ́pẹ́rẹ́ ìdí àti ibi tí kú olóògbé ti wá tí a mọ̀ sí gbajúgbajà Ògògó. Ẹ̀yin èèyàn mi, ẹ wò, ẹ ká kọ́kọ́ gbọ́ ti bàbá wa Wíkoko náà káwa náà tó sojú abẹ́ǹkó. Ọmọ amúrin kan dọ́gbọ̀n agogo mo ké nílé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárangó àga àmọ́ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ẹ̀yin baálẹ̀ níjòyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀ kò lóòlù pátá jákèjádò àgbáyé ni mo kí yín o. Ikú ìpẹta lójú ran nkú ò ní pa wá láì tọ́jọ́ á dàgbà á dògbó láṣẹ Èdùmàrè ẹni máa kú á dàgbà ìbànújẹ́ ò ní wọlé wa. Mo kí nílé alára, mo kí nílé ajérò, mo kí nílé ọwárangún, gbogbo abánikẹ́dùn pátápátá, gbogbo wa ṣe nítorí ara wa ni. Òkú ọ̀mẹ̀yìn àárọ̀ ọ̀run ò ṣẹ́ tí a sọ, bárọ̀ ọ̀run bá ṣẹ́ tí a sọ ọyẹ ó mú tó wẹ̀l kọ́ mọ́ fi nu omijé wa nù kúrò pé ẹ má sunkún mọ́. Àwọn àgbààgbà nú ilé àwọn dà, torí pé ojúlọ́kọ́ ọmọdé tó kún pín nísìn gbọ́dàgbà yóò padà kú lélẹ̀ tó túmọ̀ sí pé gbogbo ẹni ó wálé ayé pátá ni ó padà lọ alákejì. Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko asọ̀ lójú ọlọ́rọ̀, àánú Olódùmarè ò ní fi wálẹ̀ o. Taiwo Hassan Ogogo ó ti dára lẹ̀, ó ti fi kú ṣàgbà wa. Òun Yínká Kọ́dìrì Délé Odùlé Abèlànre àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ìkan ni wọ́n lágbo òṣèré. Ẹni tí yóò rí àárín àwọn mẹ́rẹ̀ẹ̀rin ń tọ́ ó gbìyànjú pọ̀ lóòótọ́. Yínká Kọ́dìrì Ògògó àti Délé Odùlé ní gbogbo èèyàn máa ń rí lójú kámẹ́rà. Sorry o, brain behind gbogbo wọn náà Abèlànre ni. Bí ọ̀tún ṣe sinimá, bí ọ̀tún ṣe fíìmù, Abèlànre ni ó direct ẹ̀. Ó ní ẹ̀ka tí Ọlọ́run pín gbogbo wa sí, ó ní ẹ̀bùn àmútọ̀run wa kálukú wa. Àwọn kan dá sí cinematography, wọn ò fẹ́ràn kí wọ́n wà lójú kámẹ́rà, wọ́n dẹ̀ ń ṣe dáadáa ju ẹlòmíì tó wà lójú kámẹ́rà lọ. Cinematographer ni wọ́n, àwọn ni máa ń handle kámẹ́rà. Àwọn kan wọn ò ṣe ju sáǹdé lọ, àwọn kan wọn ò tàn jóná lọ. Light la máa ń pè wọ́n. Àwọn kan ò ṣe ju makeup lọ nídìí tíátà, wọ́n sì ń jẹun dọ̀la. Àwọn kan ò kúrò nídìí costume lásán làwọn mọ̀ nípa rẹ̀, wọ́n dẹ̀ ń jẹun dọ̀la. So àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún, àwọn mẹ́ta nú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹgbẹ́ ni wọ́n, irọ́ ni wọ́n, ṣùgbọ́n wọ́n ní ọ̀wọ̀ àti àpọ́nlé fúnra wọn. Yínká Kọ́dìrì gba ọjọ́ tàbí ọ̀sẹ̀ tàbí oṣù lọ́wọ́ Ògògó ọmọ Kúlódò. Ògògó ọmọ Kúlódò gba ó dín díẹ̀ lóṣù kan
lọ́wọ́ nílé òdúlé ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta you will surely love them, you will always love them because there's different qualities. Okay? Ṣé ẹ gbàgbé nígbà tí mo wá lánàá tí mo jẹ́ kó yé wa ni wípé lẹ́yìn ọmọ ìyàwó ẹbí Ògògó Yínká Quadri ni yóò tún mọ̀ lára jù láàrin gbogbo wọn because oníkangun ló nìkangun a máa súnmọ́ra ẹni jura wa lọ. So like I said 85% Ògògó ó ti wọ káàlẹ̀ lọ lónìí. Mùsùlùmí ni, olùjọ́sìn olùfọkànsìn tòótọ́ ni Taiwo Hassan Ogogo. Òru òní ni wọ́n ti gbé òkú ẹ̀ dé ìlú ẹ̀ Ìlaró. Aago 10 ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìsìnkú. Ká ní wọn ò tètè sin Ògògó láago 10 ìlú Ìlaró ìbágbàlejò kò ṣẹlẹ̀ rí. Kò sí ọ̀nà tí wọ́n bá gbé gbà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ń làwọn èèyàn bá ti wọ̀lú Ìlaró wá ṣùgbọ́n àkó tí wọ́n fi ìsìnkú ọ̀hún sí kò jẹ́ kó rọrùn fọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n mọ́nítọ̀ ẹ̀ back to back bí ètò ìsìnkú ṣe lọ. Yínká Quadri wọ́n láti bójútó náà. Ṣé náà kejì ọ̀tàn ni? Ṣé náà kejì ọ̀tàn ni? Ṣé náà kejì ọ̀tàn ni? So ṣé náà kejì ọ̀tàn ni? So, like I said, wọ́n láti bójútó Yínká Quadri torí wípé ẹkún tí máàlù yẹn sun lónìí nìkan bí ìgbà tó ọmọdé bá ń sunkún ni o. Ẹ ṣẹ̀ṣẹ̀ nílò láti béèrè bóyá ikú Ògògó dùn Yínká Quadri tàbí kò dùn. So kò sẹ́ni tí ń bẹ́ẹ̀ lónìí tí ò bomi ẹkún lójú bí èèyàn dorí ahun bó bá débẹ̀ yóò sunkún fa kì í ṣe nítorí nǹkan méjì. Kò sẹ́ni ó rorú ẹ̀ sógògó ni why ó yájú ní ti ń tẹnu kálukú jáde nìyẹn. Gbogbo àwọn òṣèré ló lùbẹ̀ pa kò sí tí wọ́n ó ṣe jù bẹ́ẹ̀ náà lọ. Àkàndọ̀rọ̀ àwí kòǹkò ẹ gbọ́ mi dáadáa kò sí tí wọ́n ó ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé oníkìlà kí bá ń gbọ́rọ̀ láàfọ̀rọ̀ lọ bó ògùn bá jí wọn àfọ̀rọ̀ ẹnu tí wọ́n làdó gbogbo ọ̀rọ̀ tí bá ń du akèrègbè odò ni ó tú fún. Kò sẹ́ni ó mojú tọmọdé òjò láìsí sàn. Èèkan ńlá lọ láàrin wọn kọ́lọ̀ ń mọ́wọ́ obì dúró. Àwáyé kú òsí àṣẹ̀ṣẹ̀ tún lè máa sọ ilé yìí fúnra wa wípé gbogbo ẹni ó wá sáyé God bless you sir ni yóò lọ sálà kejì. So kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀
kó tó di pé àgbà òṣùgbó fọwọ́ okùn lélẹ̀. kí làwọn tó ṣẹlẹ̀ kó tó di pé Taiwo Hassan jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ lékú lọ́wọ́? kò sẹ́ni tí kì í lọ́rọ̀ ìkẹyìn, kò sí, gbogbo ẹni tó máa kú. ọ̀rọ̀ kan ni wọ́n sọ tí wọn ò fi ní sọ mí mọ́. kí làwọn ọ̀rọ̀ tí Taiwo Hassan sọ? ó níyàwó ni kò níyàwó ni, ìyàwó ń bẹ nílé ẹ̀, ìyàwó ò sí nílé ẹ̀. eléyìí ọkọ̀ jantí tèmi àkàndọ̀ra okòǹkò lè tí mo lè nìkan dáhùn, ibẹ̀ yẹn dẹ̀ kọ́ ni mo bá wá lónìí. so now wọ́n bí Yínká Quadri lọ́jọ́ 6 oṣù kẹsàn-án ọdún 1959. wọ́n bí Ògògó lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 1959. wọ́n bí Délé Òdúlé lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 1959. ṣẹ́rí pé ó wà coincidental. ọ̀rẹ́ mẹ́ta tí wọ́n dọ̀jọ́ jẹ́ ẹgbẹ́. elétò bí Ọlọ́run ò sí. Ọlọ́run mọ bí ṣe é tó bẹ́ẹ̀. tá a bá jọ jẹ́ classmate, lo and behold, a lè má jọ jẹ́ the same age. lọ́pọ̀ ọgbà a tó máa ń jẹ́ the same age bracket. torí pé wọn ò bí anulé kan náà. sọ́n bá bí anulé kan náà láì kìí ṣèbejì àlè wá lọ́jọ́ kan náà. bọ́n bí ìbejì gan ìkan kọ̀ọ̀kan jáde kíkejì ò tó tẹ̀lé. tó dandan ni ká jura wa lọ. ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ní respect tó pọ̀ fúnra wọn. kálukú dẹ̀ ló ń ṣe dáadáa nínú wọn. nínú àrò mẹ́ta, ìkan ti fà wọn tó kù lẹ̀ lọ. kò séyìí tó yẹ kó kúnú wọn, kò sí rárá. torí pé gbogbo wọn ni baálé ilé, gbogbo wọn ni breadwinner. ẹ dákun ẹ bá mi share program yìí, mo fọlọ́ ń bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo fọlọ́ ń bẹ̀ yín. mi ò tó yín bẹ̀ níṣẹ́ o, ẹ dákun ẹ bá mi share rẹ̀ ní ní wáyé. so Taiwo Hassan Ogogo kìí ṣe rọ́mọ́ kìí ṣàwàdà mọ́. ó ti wọ́ káàlẹ̀ lọ lónìí, ikú bàṣírí ẹ̀dá. nígbà tẹ́mi àtẹnìkan sọ̀rọ̀ lónìí, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ torí pé ń tọ́gbẹ́nu gbogbo èèyàn káàkiri ìlú lónìí, ọ̀rọ̀ Ògògó ni.